Hello, ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ti ń wò mí. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, èmi náà ni mo tún dé báyìí. Lórí ọ̀rọ̀ brọ́dà mi Talọlọ́run, òun ni mo torí ẹ̀ wá. A dúpẹ́ fún Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbà rúmọlẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Allah, ọba tí ó jẹ́ kí ọjọ́ èní kó wáyé. Ẹ̀yin yẹn lè ti máa wò pé update wo ló wà lórí ọ̀rọ̀ Talọlọ́run tó lọ sí kóòtù lénìí. Wọ́n gbé Talọlọ́run, wọ́n gbé wá sí kóòtù lénìí o. Wọ́n gbé Talọlọ́run wá sí kóòtù àti Olúwo tèdè. Àmọ́ ohun tó ṣẹlẹ̀ ní kóòtù lénìí, Ọlọ́run ọba ń gbọ́, ìyàlẹ́nu ló jẹ́, tó sì jẹ́ nǹkan tó ń báyàn ní inú jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Wípé ṣé àwa Yorùbá a lè dájọ́ ara wa tó tó yìí? Nígbà míì tí èmi Lédìkè bá rí nǹkan tí Yorùbá bá ń ṣe fún ọmọ Yorùbá ẹgbẹ́, ó máa ń bà mí nínú jẹ́ púpọ̀. Mo máa ń fẹ́ lè sọ nígbà míì pé Ọlọ́run kí ló dé tó dá mi ní ìran Yorùbá pẹ̀lú ìwà wa àti ìṣe wa. Talọlọ́run máa bọ́ bẹ̀ ò, kò lè kú síbẹ̀. Adánilóró yín dẹ̀ ni, agbára lẹ fi kọ́ ni. Màá kàn fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí kéèsì Talọlọ́run, màá fẹ́ kẹ́ ru àròjinlẹ̀ lórí ẹnìkan, lórí ọ̀la ni. Kò sí ẹni tó mọ ibi tí ẹsẹ̀ ń gbé òun rè láyé. Kò sí ẹni tó mọ ibi tí orí ń sin òun lọ. Kò sí ẹni tó mọ bí ọ̀la òun ṣe máa rí. Ẹ bá mi pín ètò ẹ̀yin abiyamọ. Ẹ ní jí sọfín ayé. Ẹ ní kọsẹ̀. Kò sí ẹni tó mọ ibi tí ẹsẹ̀ tó mú òun lọ. Kò sí ẹni tó mọ ibi tí orí ń gbé òun rè. Kò dẹ̀ sí ẹni tó mọ ọ̀la. Kò sí ẹni tó mọ ọ̀la. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí kéèsì Talọlọ́run, èní lẹ rí, ẹ ò mọ̀ ọ̀la. Àwọn ọmọ tí ẹ ń bí, àwọn ọmọ tá à ń bí, àti èyí tá bí sílànà Mùsùlùmí, èyí tá bí sílànà Ìṣẹ̀ṣe, èyí tí a bí sílànà Kristẹni, ṣé a mọ ìtọ́ máa ṣe tó bá dọjọ́ iwájú? Àbí ṣé kìí ṣe ayé náà ni ọmọ àáfàá ti ń fi ọmọ babaláwo? Ṣé kìí ṣe ayé ni ọmọ babaláwo tí ló ń fi ọmọ àáfàá? Ṣé kìí ṣe inú ayé yìí náà láti ń rí tí ọmọ àáfàá àti ọmọ pásítọ̀ tí wọ́n fẹ́ra wọn? Ṣé kìí ṣe nínú ayé yìí láti ń rí tí ọmọ pásítọ̀ ń fẹ́ ọmọ babaláwo? Kí ló dé tí àwa máa ja ìjà ìdíjú? Kí ló dé tí a máa ja ìjà kò ní tán kò ní tán? Kí ló dé tí a máa ja ìjà tó bá lè kú o kú? Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Talọlọ́run, kí ló dé tẹ̀yin Mùsùlùmí Ìlọrin tí ẹ ò lè yáfì? Kí ló dé tí ẹ ò lè yáfì? Àtijọ́ tí wọ́n ti ń bú yín ní ìlú Ìlọrin, ṣé ó tu irun kan lára yín ni? Ṣé ẹ jẹ́ bá mi pín ètò yìí tó ló ń dùn mí? Àtijọ́ tó ti sọ̀rọ̀ sí yín ní ìlú Ìlọrin, ṣé yẹn ní kí gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin kẹ́ má dé ibi tó dáa ni? Ṣé yẹn ní kẹ́ má jẹ́ èèyàn nínú ayé ni? Ṣé yẹn ní kí ìlú Ìlọrin kó bàjẹ́ ni? Àbó ní kí ìlú Ìlọrin parun? Kí ló dé ganan? Kí ló ṣẹlẹ̀ ganan? Mo ti come across sí fídíò sísà kan tí sísà yẹn sun ẹkún. Ó ní Mùsùlùmí singer lòun, òun ò ṣe Mùsùlùmí mọ́. Gbogbo ìgbà ni mo máa ń sọ wípé ẹ má ba ẹ̀sìn Ìsìlámù jẹ́. Ẹ̀sìn àlàáfíà ni. Ẹ jọ̀ọ́, ẹ máa kó èrò mọ́ èrò ni. Kì í ṣe kẹ́ máa ti èrò bọ́ síta. Àwọn ohun tẹ́ ń ṣe yìí ò dáa, kò bójúmu. Ó kù díẹ̀ káàtó. Àwọn nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa. Kí ni Talọlọ́run bá ṣe fún yín? Ṣé torí kìí ṣe ọmọ Ìlọrin? A ti rí nínú ọmọ Ìlọrin tó ti ṣe ju tí Talọlọ́run ṣe. Àbí ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ń bínú ni? Wípé Talọlọ́run Mùsùlùmí ni tẹ́lẹ̀,
ó wá fi ẹ̀sìn ìsìlámù sílẹ̀ ó join ẹ̀sìn ìṣẹ̀ṣe ó tún wá ya Quran. Kí ló dé tí ẹ fi yá ànábì wa Muhammad? Kí ló dé tí ẹ fi yá oníṣẹ́ ńlá? Ẹ bá mi pín ètò yìí, ó dùn mí. Kí ló dé tẹ́ ń jà àjàdíjú ẹ̀yin mùsùlùmí? Kí ló dé tí ẹ sọ̀rọ̀ ayé di ẹni tí ẹ̀fọn ò lè kọjá létí ẹ̀ àfi kó hàn? Ẹ ṣe sọ̀rọ̀ ayé dàkìtàn. Now wọ́n lọ sí kóòtù lẹ́nìí. Wọ́n lọ sí kóòtù ní èní. Today's date is April. April. Oh my God, I'm not happy. Èní ni August 23, 2023. Èní ni wọ́n lọ sí court August 23. Wọ́n gbé Olúwo tèdè wá, wọ́n gbé ta lọ́lọ́run wá. Àmọ́ ipò tí wọ́n ní ni ta lọ́lọ́run wà kò dáa. Lọ́yà tó rí ta lọ́lọ́run, ipò tó ní ta lọ́lọ́run wà, ipò yẹn ò dáa, ó burú, ó kù díẹ̀ káàtó. Ó ní wọ́n ti nà ta lọ́lọ́run burúkú. Ó ní kóun má parọ́, wọ́n nà mọ́nu sẹ́ẹ̀lì ni. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Ẹ̀yin ò ṣe àjùlọ fún àwa tá ń bú yín. Kẹ́ fàjùlọ hàn wá, kẹ́ ṣí ta lọ́lọ́run sílẹ̀, kẹ́ dá sí wa lára. Àbí kí ni kí n ti sọ? Tẹ́ bá ní wọ́n bú yín, ẹ̀yin lẹ sú àwọn èèyàn débẹ̀. Ọ̀rọ̀ yín ló sú àwọn èèyàn, ọ̀rọ̀ yín ló sú wa la fi bú yín. Mi ní yọra mi. Ọ̀rọ̀ yín ló sú wa, nǹkan tẹ́ ń ṣe ó ti súyàn. Ẹ̀sìn àláfíà la mọ̀ ẹ̀sìn ìsìlámù sí. Ẹ̀sìn àláfíà làwọn baba ńlá wa fi ṣe. Wọn ò fi ṣe ẹ̀sìn jàgídíjàgan. Òun ló jẹ́ kí wọ́n lè máa kọ orin yẹn dèní eléni pé ìlú Ìlọrin kì í ṣèlú fìtínà fa. Nǹkan táwọn bá nínú Ìlọrin tí wọ́n fi sílẹ̀ ni àláfíà. Wọn ò fi fìtínà sílẹ̀. Wọn ò fi wàhálà sílẹ̀. Wọn ò fi ìdààmú sílẹ̀. Ìwọ tó bá ní ìṣòro tó burú jáì, tó bá fẹ́ tọ́ ní ọ̀nà àdúrà ní ti Islam, wọ́n ní gbàlú Ìlọrin lọ. Àwọn sheikh, àwọn sheikh, àwọn onímọ̀ nínú Quran nínú gbogbo ẹ̀, wọ́n wà nínú Ìlọrin, lọ sí ìlú Ìlọrin. And you will go there, you will see the miracle of Allah. Your prayer will be answered. Kò sí ayé ìgbà àwọn bàbá wa. Ẹ bá mi pé ètò yìí. Because this thing is getting out of hands. We can't just keep quiet and be looking. Nígbà yí àwọn bàbá wa, ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà. Ìlú tó ń gbọ́ nílé tó ń gbà àlejò ni. Ìlú tó kóyàn mọ́ra ni. Àwọn ará Ìlọrin kóyàn mọ́ra, tẹ̀rí tọ̀yàyà ti dùnú ti jọ́ta ayọ̀ ló máa fi kóyàn mọ́ra. Tó bá lọ sí ìlú Ìlọrin, tó bá máa kúrò bẹ́ẹ̀ báyìí, wọ́n á dẹrù, wọ́n á di oríṣiríṣi nǹkan fún ẹni. Èmi ti lọ sí Ìlọrin nígbà tí mo wá Sisi. I know how much more they welcome me. Mi ò lọ fọ́kàn bẹ́ẹ̀, mo kàn lọ kí wọ́n bẹ́ẹ̀ ni. Kí ló dé tẹ́ wá sọ́dà báyìí sìn? Lọ́yà jẹ́ kó yé wa lẹ́yìn sí pé wọ́n gbé ta lọ́lọ́run wá sí court. Wọ́n ní wọ́n ti lù kọjá bẹ́ẹ̀. Wọ́n ò dẹ̀ jẹ́ kó lọ fún treatment. Ìyẹn ló ṣe ọkọ jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́. Ìjọba tó dára nínú ìlú wa. Mo rántí July 1st nígbà táwọn DSS mú wa. Bí wọ́n ṣe lù wá tó, tí wọ́n lù wá àlùfẹ́ kú, bó ṣe kó wa kúrò nílé Chief Sunday Igboho, hospital lọ́wọ́ kan kó wa lọ ní Èkìtì, ká tó d'Àbújá. Pẹ̀lú bẹ́jẹ̀ ṣe ń dà lára àwọn èèyàn yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́. Èmi náà lápá náà. First thing, wọ́n kọ́kọ́ wá lọ sí Èkìtì. Bá ṣe dé Èkìtì báyìí, lọ́lọ́yà yìí tẹ́ bá fẹ́ rí dókítà ó yẹ máa bọ́lẹ̀ nu mọ́tò. Èmi náà bọ́lẹ̀ náà. Wọ́n tẹ̀ rí kọ́jú ọtí tèmi, wọ́n ní kí bọ́lẹ̀ kí wọ́n máa lọ sínú hospital. Mo lọ sínú hospital, wọ́n ní kí kọ́kọ́ sùn fún bí 10 minutes. Ẹ má bàálù Nàìjíríà jẹ́. Wọ́n ní kí n sùn fún 10 minutes. Ibẹ̀ ló ti ń check BP mi, check everything. Àwọn tí ọ̀tá àbọ̀ kọjá lẹ́sẹ̀ wọn tó gbé lẹ́sẹ̀ ṣeṣe, wọ́n sáré treat wọn níbẹ̀.
kó tún wá máa kó wa lọ sílùú Àbújá. Adé Àbújá lágo 2 alẹ́ báyìí sọ pé àwọn DSS burú tó wọn ò fi wá ṣeré. Kí ló dé tẹ̀ jẹ́ kí country ti ta lọ lọ́run tí wọ́n tún lù mọ́nu cell? Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀, máa gbọ́rọ̀ látẹnu lọ́ọ̀yà. Ó jẹ́ nǹkan ìbànújẹ́, ìròyìn ìbànújẹ́ ni. A wọlé sí Àbújá ní aago 2 alẹ́. Aago 9 ni wọ́n lọ pe dókítà wá. Because wọ́n ní hospital nínú DSS compound ibẹ̀. Hospital wà ńbẹ̀. But kò sí dókítà mọ́ ní on seat, wọ́n ti ti gbogbo ọ́fíìsì, wọ́n ti ti gbogbo hospital. Wọ́n ṣí ní alẹ́ yẹn. Nígbà táwọn ọ̀gá wọn gan tún rí wa gan pẹ̀lẹ́jẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀. Wọ́n feel so bad. Wọ́n fèsì àwọn DSS pé àníkẹ́ lọ pa wọ́n náà, àníkẹ́ nà wọ́n náà. Why do you do this to them? Ìgbòho la need, Ìgbòho la ní kẹ́ lọ mú wá. Ibẹ̀ nìkan ni wọ́n tó jọmọ Yorùbá ti sọ wípé àníkẹ́ lọ mú kìnìún wá, ẹ lọ ń kó ẹdìyẹ wá. Kí la fẹ́ fàwọn ẹdìyẹ yìí ṣe? Ọ̀gá àwọn DSS sọ pé kí la fẹ́ fàwọn ẹdìyẹ yìí ṣe? Kìnìún la níkẹ́ lọ mú wá. Ẹdìyẹ lẹ lọ ń kó wá. Ẹ wo gbogbo ara wọn bó ṣe rí ẹ̀wù wọn. Wọ́n tún fèsì àwọn DSS yẹn. Àwọn tó kú wa dé Àbújá gbogbo láti máa sọ pé sir, we are sorry sir, kì í ṣàwọn làwọn ṣe wá báyìí. Báwọn tó kú àwọn ni wọ́n dẹ̀ ti lọ. Àwọn tó kú wa débẹ̀ dínà pé kì í ṣàwọn làwọn ṣiṣẹ́ yẹn. Míwà gbogbo ọdẹ lọ́jọ́ ṣiṣẹ́ yẹn. Ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ní kó lọ pe dókítà wá lágo 9 alẹ́. Wọ́n ní kí dókítà ọkọ̀ attend sí gbogbo wa kó tó lọ kó wa sínú cell. Ibẹ̀ ni wọ́n ti dictate pé èmi gbọ́dọ̀ rí dókítà ní 3 lójúmọ́ because the shock was too much in my body. BP mi wọ 270. Gbogbo fídíò tí mo ṣe yẹn, mo ti wà out of sense tí mo fi ṣe gbogbo fídíò tí mo ṣe. Àwọn yìí wá bọ̀, ẹ̀yin kìíní kan, ẹ máa bọ̀ wá o, ẹ gbà bí o, yé Jésù. Èmi kọ́ mo dẹ̀ sọ̀rọ̀ mọ́. Alẹ́ yẹn ni wọ́n dictate pé mo gbọ́dọ̀ rí dókítà ní 3 lójúmọ́. Good morning láàárọ̀ ọjọ́ kejì báyìí, wọ́n tún kó gbogbo wa ní ó dé hospital bẹ́ẹ̀. Ó dé hospital. Treatment ìdàkọ̀dà ṣe bí wọ́n ṣàtẹ̀ṣe fún wa. Nísìnyí ẹgbọ́n kan máa ń play fídíò lọ́ọ̀yà kẹ́yìn náà gbọ́rọ̀ látẹnu lọ́ọ̀yà. Because ó dùn mí, Talolowo is a woman being. Why treating him like animal? What offense has he commit? Ṣọ́pàyàn ni ẹ̀ẹ́dẹ̀jọ́ náà yára lọ́rin. Ẹ bá mi ṣe ètò ìṣẹ́ta Talolowo pààyàn ní ṣojú ọ̀rọ̀ ẹnu yìí lọ ni. Ṣé torí kò ń ṣọmọ ọlọ́rin lẹ̀ ṣe lè ṣíjú àdúgbò kẹ́ forgive ẹ̀? Ẹjọ́ ṣé tí Talolowo bá sọ fún yín sí pé dàbí òṣìṣẹ́ ṣe mọ́ mo máa padà sí ẹ̀sìn Islam ṣe máa fi lọ́rùn sílẹ̀. Because èmi ti rí pé gbogbo nǹkan tó dùn yín nìyẹn, ó fi ẹ̀sìn Islam sílẹ̀, ó tẹ̀lé oníṣẹ̀ṣe lọ. Kò tún wá ṣọmọ ọlọ́rin. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu lọ́ọ̀yà. Ẹ máa bá mi tẹ love like ẹ máa bá mi share ẹjọ́. Ẹ jẹ́ ká ṣe kọ́mọkọ́mọ. Mo máa play mi ní sọ̀rọ̀, màá kọ́ ra dákẹ́ kẹ́kọ̀ọ́ gbọ́rọ̀ lẹ́nu lọ́ọ̀yà. Ó yá. No problem. Mo kàn wò pé tí mi bá ti sọ̀rọ̀ bí wà ní fi mí sílẹ̀, ọ̀nà mi dẹ̀ jìn. So mo kí àwọn ìyá mi, àwọn bàbá mi, mo kí everybody o. Ó ń ṣe iṣẹ́ ara mi ni mo wá ṣe o. Iṣẹ́ gbogbo wa la wá ṣe bí báyìí. Ẹ̀yin náà lẹ́dẹ̀ rán wa. Olódùmarè jẹ́ máa jẹ́ kó ṣeé ṣe fún gbogbo wa. So nígbà tá a dé court number 1 kí kọ́kọ́ sọ pé wọ́n nà. Wọ́n nà ní prison. Wọ́n nà. Gan. Ẹsẹ̀ òsì ẹ̀ kò lè fi rìn. Kò dẹ̀ lè dìde dúró báyìí tí gbogbo àṣẹ dìde dúró ní 1 o'clock. Kí n kọ́kọ́ sọ yẹn fún yín. Wọ́n lù ú o. Báyìí ló ṣe ṣe sí ibi tó dúró sí nínú box. Bàbá kejì bàbá ṣe dé dìde dúró báyìí. Bàbá tó dàgbà jù lọ. Ìyẹn dìde bíi wọ́n fọ́ kan bàbá yẹn. Òun tó wá jẹ́ young man tó sì strong. Òun ni wàá lè dìde tó rọ̀ mọ́ kiri. Nǹkan tí wọ́n ẹ sọ fún àwọn ọmọ mi kan máa sọ fún mi ẹ má kẹ́kọ̀ọ́ wọnú fídíò wa o nítorí pé ànírógun ẹkún ànírógun gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ògo wọn ti rógo ẹ̀mí tó bá máa jáde báyìí pásítà ló jáde Ògo àgbáyé. so àwa ti wá fáìlì preliminary objection lọ́ọ̀yà Banks ní lead lọ́ọ̀yà o èmi kọ́ o lọ́ọ̀yà Adémọ́lá Banks ní àwọn sì wà ń kọ̀ tó ń ṣe kéèsì míì. Àwọn tí à ń pè ní Yorùbá lẹ́sìn ni wọ́n rán mi wá pé agbẹjọ́rò tó ń ṣiṣẹ́ bí kí n dúró tì kájọ máa ṣe. So kò ń ṣèmi gangan ni ẹni tí wọ́n gbéṣẹ́ fún, mo wá dúró tì wọ́n pé káwọn nìkan máa wà níbí. So orúkọ tèmi ni amòfin Adédàmọ́lá Ọlálékan Ṣólésì láti ìlú Èkó. So a ti file preliminary objection pé
ẹ lè múyàn fún ẹ̀ṣẹ̀ kan kẹwàá gba ṣẹjọ́ méjì kóòtù méjì lórí ẹ̀sùn kan same offence. so àti file preliminary objection yẹn ní mọ nǹkan tí mo máa pè ní Yorùbá àtakò Yorùbá tá a ní pé wọ́n da ẹjọ́ nù against Tani Olohun so àwọn yẹn wá láwọn nídìí ọjọ́ méje láti reply so nǹkan tó máa jẹ́ kó pẹ́ nìyẹn lẹ́yìn ọjọ́ méje àwa sọ pé ọjọ́ kan làwa ní ìjà àwa fẹ́ kó fast àwọn gan kò yẹ kó gbàjọ ọjọ́ méjì rárá irú ọdún làbá yẹ tó ti respond wọ́n tó wọ́n fẹ́ fà á ní wọ́n fẹ́ waste time àkókò wa ṣe ni wọ́n sọ pé ọjọ́ méje làwọn fẹ́ kó lè jù àtọ́bẹ̀ lọ́wọ́ àgbẹ̀ tó bá ti fine because ó yẹ ká fine plan points of law àwa sọ ọmọ ọjọ́ kan la ní torí a fẹ́ kó jẹ́ kíákíá so ọjọ́ kan yẹn bọ́ sí Friday àbí Thursday next week kóòtù yóò dẹ̀ kí n sit ní Friday Monday àti Wednesday náà máa ń sit so the next Monday ní date so next Monday yẹn ló máa jẹ́ September 4 ọjọ́ yẹn la wá ń bọ̀ tá a fẹ́ wá ṣe ẹjọ́ àtakò yẹn iṣẹ́ yẹn ṣe understand then bàbá tẹ dé ó yẹ ká gba béèlì wọn lé ní ṣe ọ̀wẹ́ kò kí n ṣe case méjì ni wọ́n file against bàbá tẹ dé bíi Tani Olohun wọ́n nítorí pé wọ́n lẹ̀ wọ́n papọ̀ a lè dá gbà wọn pé gbogbo preliminary objection máa kọ́kọ́ gbọ́ná ká tó ṣe gbígbà lẹ̀ wọ́n béèlì wọn so lágbára Ọlọ́run a máa ṣe béèlì wọn láìpẹ́ dẹ̀mọ́ wá fẹ́ sọ fún yín náà tẹ́ẹ̀bá tí gbọ́ ni pé èyí tó kọ́kọ́ gbé wá ní ọ̀sẹ̀ tó kọjá yẹn wípé kì í ṣe upper area court magistrate court ni ìyẹn náà àti file application fún bail wọ́n dẹ̀ ti fún wa lọ́jọ́ September 5 so dáhùn ká máa wá ní September 4 síbí báyìí a dẹ̀ máa wá ní September 5 síbẹ̀ yẹn a dẹ̀ gbọ́dọ̀ pọ̀ ìgbà tẹ́mi rí yín lé ní ọkàn mi balẹ̀ o nígbà mi wá lọ́jọ́ Monday mo ń fi ẹ̀mí gbàdúrà ní ìyàwó mi ń pè mí gan-an mo sọ fún pé gbogbo mo mọ̀ pé mi tó ti ń pè mí tí mo pé kí ló ń ṣẹlẹ̀ mo ní ó ti da pé Olódùà àti gbàkóso nígbà tá a ṣe tán mo nígbà yẹn tó mo sọ fún ẹ̀rù ń bà mí bọ́ mi gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú jáde so tí mo rí yín lé ní ọkàn mi balẹ̀ gan-an mo kí yín káàbọ̀ ẹ ṣe gan tẹ́ ṣe wá ẹ jẹ́ ká tún pọ̀ sí mo dúpẹ́ sá. ẹ jẹ́ kí tún wá dúró mọ́ láì sí ọ̀rọ̀ yìí. a ní ìbéèrè kan sà láti ọjọ́ tí wọ́n ti wà ń bẹ̀ ẹni kò tí ì láǹfààní àti fojú kan so bó láti lọ rí bó láti lè yọjú táwa náà lè bá sọ̀rọ̀ táwa fi mọ ẹ̀bùn àlàáfíà rẹ̀ bó tiẹ̀ jẹ́ pẹ́yìn gan lẹ́ẹ̀mọ́ lọ táwọn tẹ̀lé lẹ́yìn tó fi já mọ́ rí. torí a dá ọ̀rọ̀ yẹn sílẹ̀ nínú court pé wọ́n jẹ́ kẹ́nikẹ́ni rí ṣe understand adájọ́ wa sọ pé kó tiẹ̀ jẹ́ ẹni tí wọ́n pa ni ẹni tí wọ́n ti dájọ́ ikú fún bọ̀tọ́ àti ìpa ó sì ní ẹ̀tọ́ sí káwọn èèyàn ẹ̀ wá wò àti agbẹjọ́rò rẹ̀ wọ́n wá wò ṣe understand àwọn oní prison àwọn wọ́dà wá ọ̀rọ̀ tó sọ èmi ò gbà pé òótọ́ náà sọ wọ́n wá wọ́n sọ pé àwọn ò rí anybody tó wá wò Tani Olohun. àpò tá à ń lọ tí ogun wa ń lọ tá a pọ̀ gidi gbogbo àdá ń bí lọ́lẹ́ kọ̀ọ̀kan. wọ́n gbọ́dọ̀ mọ̀ mo fẹ́ kọ́kọ́ mọ̀. Oya. wọ́n wá sọ pé tó bá dẹ̀ jẹ́ ẹni tó bá dẹ̀ wá ní ẹni tó wá jẹ́ pé ni ẹ wá nígbà tí kò fi ṣe ìgbà tí àsìkò tí wọ́n lè rí ó yẹ kó wá pé wọ́n mọ̀. àwa ò bá wá sọ ẹgbẹ́ kan sọ ẹni sùúrù àwa ò bá wá sọ ẹgbẹ́ kan sọ ìgbà àti àsìkò ẹ̀bọ̀n nítorí pé àwọn tí wọ́n máa lè fẹ́ ṣe léṣe àwa ò fẹ́ kọ́ mọ ìgbà àsìkò kọ́ máa lọ sọ pé ẹ̀kọ́ máa ní ṣe báyà lábèrè lójú gbogbo ayé àwọn ẹ̀ náà dẹ̀ wà láàá ṣe béèrè. so lawyer banks mo mọ̀ pé púpọ̀ láàrin àwọn tó mọ̀ wà ń bì wọ́n máa lọ rí wọn lénìí. so ọ̀rẹ́ mi tó wà ń bì tí ń ṣàbúrò ẹni tá à ń sọ ó máa lias pẹ̀lú wọn so that ẹ máa at least òun á tẹ̀ sí lè rí. ẹ ṣe ṣẹ́ni èmi náà fẹ́ throw more light sí ọ̀rọ̀ yìí ṣe rí kéèsì tí wọ́n gbé wá ń jọ Monday tọ́wọ́ gbé wá láti rádà kéèsì tí wọ́n gbé wá ní against Tani Olohun bàbá kéèsì tí wọ́n gbé wá tẹ̀tẹ̀lẹ̀ against Tani Olohun àwọn lọ́ọ̀yà wọ́n fáìlì kéèsì against ẹ̀ sí upper area òun ló ṣẹlẹ̀ lẹ́yìn òun náà fi issue bench one àti wọn lọ arrest ẹ̀ Ìbàdàn wọ́n dẹ̀ tó torí kéèyàn tó lè mú tí wọ́n bá jẹ́ kéèsì bá wà ní kóòtù ó ní àwọn procedure tó yẹ kéèyàn tẹ̀lé òun tẹ̀lé o but kóòtù ti grant order yẹn pé kó lọ arrest ẹ̀ torí arrest ẹ̀ nígbà tó dé àgọ́ ọlọ́pàá wá ní pé àwọn náà ti ní petition kan tó wà against ẹ̀ tẹ́lẹ̀ so àwọn ò ní gbé wá kóòtù ó dá wà láàrin kóòtù àti commissioner of police but at the end of the day commissioner of police náà wẹ́rẹ́ kó o gbé wá
but commissioner of police àwọn wá file FIR àwọn pè lẹ́jọ́ fúnra wọn pé ní àwọn ti ní petition against ẹ̀ ọ̀nà gbé wá níjọ́ ni so eléyìí tí wọ́n gbé wá lé ní ìrísìn ó ní kéèsì tí wọ́n ti file pẹ̀lú ẹ̀ against ẹ̀ originally tán fi lọ mú so báyìí nísìn ó ti wá di abuse of court process so tọ́mọ̀ pé ní ìtọ̀ wọ́n ti gbé wá court kí lẹ tún mú fún so yín báyìí nísìn so only allow to trash out one way or the other and we'll get there ẹ má bẹ̀rù ẹni kankan o. bẹ̀ẹ́dúró mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀. náà ṣe rí iṣẹ́ tí ilẹ̀ ṣe. àwa ní nǹkan sọnù lọ́wọ́ ẹ̀ táwa ń wà. yálà bọ́ọ̀lù ṣe wá tó yìí a lè dẹ́júlẹ̀ ká máa wù bá tún ṣe kó méjì lọ́ọ̀yà tún lè tún pẹ̀lú lọ́ọ̀yà èké. bẹ́ẹ̀ni. bọ́ ẹ̀bẹ̀ tí ń fẹ́ bẹ ogbó lọ́ọ̀yà táwọn ọ̀rọ̀ wa bá ti ń kàn ní pé ẹni tó bá ti mọ̀ pé bí ibà yìí ló wà ẹja kọ pé ká máa bá wọn ṣiṣẹ́ pọ̀. ẹ má jà bínú pé mi lè bá lágbèjà kan ṣiṣẹ́ pọ̀ mi lè bá tàmẹ̀dù kan ṣiṣẹ́ pọ̀ ẹja jọ pawọ́ pọ̀ kí á lè tètè débi tí à ń lọ. ṣòyìn sì tí lọ́ọ̀yà kan ò bá pè yẹn pè kejì bí òkè ò bá lọ bá Muhammadu kí ọmọdé lọ bá òkè Ọlọ́run mẹ́ni tí ó ń sìn ṣe gbọ́ mi yé mo fọlọ́ ń bẹ̀yìn ni o gẹ́gẹ́ bí kòtẹ́ sọ lẹ́ni yìí o. ní àbẹ̀kúrá gbèdé ní solution sí wọn ń dẹ̀ ní ọ̀sán ń dẹ̀ yìí kí ni solution àwọn oúnjẹ ni. àwọn oúnjẹ wọn lọ inú sẹ́ẹ̀lì náà ti ń dàn inú sẹ́ẹ̀lì náà ti ń dàn èmi ti ṣe lẹ́tà yẹn tẹ́lẹ̀ tá a lọ fún wọn tó lọ́ọ́ láwa bọ̀ tá a máa ní lẹ́tà wa pé tó láwa lẹ́tà yìí wà lọ́ọ̀ mi báyìí àbí lọ fáìlì sọ́dọ̀ wọn. bàbá ni mò ń sọ pé ní kí ẹnu wọn kò káwọ́ tó wọ́n tó ṣe gbogbo. wa náà gbẹ́ yẹn ẹ ti gbọ́. bàbá ṣe rí èmi ni mo irú wà ní èmi mò ń pè bàbá èmi mò ń pè yín àbí ẹ̀yin lẹ́kẹ́ máa pè mí èmi mò ń pè wọ́n náà ẹ̀ mélòó mo mọ̀ bọ́ àwọn kọ̀ọ̀kan tí mo. gbọ́ lẹ́nu àwọn lọ́ọ̀yà yìí náà ẹjọ́ ẹ sọ fún mi kí la fẹ́ gbà nínú ìṣubú ara wa kí ni a fẹ́ gbà àwọn kan dúró nídúró wípé títa lọ́lọ́ bá ṣe bọ́ nínú kan báyìí a máa dáhùn mí ni pé tó bá ṣe ń fún ẹ̀ nínú kóòtù kan báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ tún máa send arrest warrant bí wọ́n á tún máa gbé lẹ́sẹ̀kẹsẹ̀ inú ẹ̀yìn kan dẹ̀ ń dùn kan máa ṣe bẹ́ẹ̀ fún. ẹ wo wípé ìníláwí kò sẹ́ni tó mọ̀ ọ̀la ẹ mọ bí táwọn ọmọ titi yín náà ń lọ ẹ dúró nídúró tó bá lè ṣubú kó ṣubú eléyìí ti kúrò ní pé mo kàn fẹ́ fìyà jẹ ni ẹgbọ́ngàn tí lọ́ọ̀yà yẹn sọ wọ́n ní wọ́n ti lù wọ́n ti ṣe léṣe wọ́n ní wọ́n ti lù jù sínú sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ wọn ò tún jẹ́gẹ́ bí ẹ̀kọ́ kọ́ rí wọn ò jẹ́ káwọn lọ́ọ̀yà gan rí wọ́n dẹ̀ tún parọ́ ní kóòtù wípé irọ́ ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ débi tó máa ní pé kí wọ́n tẹ̀ lọ treat ẹ̀ ẹ̀yin èèyàn ṣe kù káyín lára ni ẹ jọ kí ni yìí ń dùn mí. eléyìí ò dáa eléyìí ò dáa àwọn tí wọ́n dìtẹ̀ búkúkú mọ́ àwọn ànábì gan àwọn ànábì ọ̀ràn wọn lẹ́wọ̀n ẹ wo bíyàwó bóyá yàwó ta lọ́lọ́run ni wúmà yẹn tó wọ àǹkárá yẹn ọlọ́run mọ̀ bóyá yàwó ta lọ́lọ́run ni bó ṣe ń sunkún ẹjọ́ kò easy ẹ̀wọ̀n easy ẹ̀wọ̀n kò ṣe kíni kò easy bí mo ṣe bá sọ pé ọ̀gá ẹ̀rín kíní kan ṣẹ̀bẹ́ mi náà ti lọ wọ́wọ́ oṣù mẹ́rin rí mi ò bẹ́ lọ́wọ́ ẹ̀ fún ọ̀tá mi gbogbo àwọn tó ń rokú rò mí mi ò lè ẹ́fà rò wípé kí ọlọ́run kó bá mi sọ wọ́n sínú àhámọ́ sẹ́ẹ̀lì ẹ gbọ́ pronunciation ẹ ní sẹ́ẹ̀lì mi ò bẹ́ lọ́wọ́ kọ́ lọ sọ wọ́n síbẹ̀ fún ọ̀sẹ̀ kan fún mi mi ò bẹ́ lọ́wọ́ ẹ̀ ká má wá tí ì so èèyàn bíi títí wá kí ló ṣe ẹjọ́ ẹ̀yin abiyamọ ẹ̀yin lọ́ọ̀yà ẹ̀dẹ̀ dìde dáadáa sọ̀rọ̀ ẹjọ́ fọwọ́sowọ́papọ̀ ẹjọ́ ṣiṣẹ́ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà ẹjọ́ ẹ pera yín ẹ ti mọ̀ nǹkan tẹ́ máa lọ sọ ní court kìí ṣe kó wá díjọ́ kóòtù ní next month on the 4 yẹn kélé wá jókòó kélé jókòó ká ẹ̀ṣẹ̀ máa ṣe kíni ká ẹ̀ṣẹ̀ máa gbà síra ẹni tó máa tún knock yín down tó máa tún win ní kéèsì mọ́ yín lọ́wọ́ ẹjọ́ gbogbo ẹ̀yin lọ́ọ̀yà yìí ṣe bá mọ àwọn zan àwọn lọ́ọ̀yà bàbá Fẹ́mi Fálànà please ẹ bá wa send àwọn èèyàn síbẹ̀ gbogbo ẹ̀yin olórí àwọn oníṣẹ̀ṣe ẹ gbé àwọn èèyàn lọ síbẹ̀ tó bá ṣe ṣe ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tí wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kó túká kó bàjẹ́ ẹ yan àwọn èèyàn lọ bá àwọn àgbààgbà ìlú Ìlọrin kó tó di next court
ẹ gbọ́ mi ẹ yan àwọn àgbààgbà onímímọ̀ àwọn ẹni Ọlọ́run gidi ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe ìyà ń jẹ àwọn ọmọ yín báyìí ṣé ìtẹ̀tẹ̀ dìde síta Sunday Igboho lẹ fẹ́ dìde síta lọ lọ́hùn ó mà ṣe o ta la fẹ́ sá lọ bá ta làwọn ọmọ kéékèèké fẹ́ sá lọ bá ní ilẹ̀ Nàìjíríà àwọn wo la fẹ́ sá lọ bá ní ilẹ̀ Yorùbá wọ́n ní tẹ́rù bá kókè tó bá kọlẹ̀ ó tún níbi tá a máa ń sọ ọ́ ká ibo la fẹ́ sọ gbà àwọn àgbààgbà wo la fẹ́ lọ bá ẹ̀yin àgbààgbà ìwà ẹ̀ṣánú abiyamọ. This thing is getting out of hands. káwọn ọmọ yín máa jà kẹ́ má lè settle ẹ̀ kí ìyà máa jà àwọn ọmọ yín kẹ́ má lè wá solution sí káwọn ọmọ yín máa fìyà jẹra wọn kẹ́ fowó lẹ́rán kẹ́ máa wò wá níran. bàbá ẹlẹ́bùrú bọ́ndẹ̀ ti ṣìpẹ̀ fún yín bàbá ẹlẹ́bùrú bọ́ ti sọ̀rọ̀ ṣé máa sọ pé ọ̀rọ̀ tí bàbá ẹlẹ́bùrú bọ́ sọ kì í ṣọ̀rọ̀ ni ṣé máa lọ́rọ̀ wọn ò make sense ni ẹ̀yin àgbààgbà ló lọ́rin o ẹ fiyè dẹ́nu ẹ máa wo ti social media tẹ bá gbọ́ social media social madness social propaganda òun lọ́rọ̀ social media o tẹ bá fìyẹn ṣe kò máa lóòkú àwọn èèyàn lọ́rùn ni ẹ máa ní ẹ̀ṣẹ̀ àwọn èèyàn lọ́rùn ni tẹ bá fi ti social media ṣe tẹ bá fi ti gbogbo nǹkan tó ń gbé lórí social media ṣe ẹ kàn máa fi ní ẹ̀ṣẹ̀ àwọn èèyàn lọ́rùn ni ó kàn tún máa fa ẹ̀ṣẹ̀ fún yín ni because tẹ bá ní kẹ́sì tó báwọn èèyàn ṣe ń dájọ́ báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lórí social media kẹ́ máa fi ṣe ìdájọ́ nǹkan máa bàjẹ́ ní inú Ọlọ́run ò sì dùn sí Ọlọ́run ò nífẹ̀ẹ́ irú nǹkan bẹ́ẹ̀ ò dùn mọ́ Ọlọ́run Allah nínú aláwọ̀ ò sí níbi ká máa fi àjọmọ́làkejì wá aláwọ̀ ò sí níbi ìbàjẹ́ nísìnyí tá lọ́lọ́run sí I'm very sure he has realized all his mistakes tẹ bá ní kó bẹ̀yìn á bẹ̀yìn tẹ bá dé lẹ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ fi sílẹ̀ kó máa lọ ẹ má wo ti social media ẹ má wo propaganda ẹ má gbọ́ wọ́n ní òkè tún kan ṣe ó máa ń bà nǹkan jẹ́ ni ó máa ń bà nǹkan jẹ́ ni ẹ ṣe sùúrù Ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́mìí èèyàn lọ́rùn títa lọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ tó bá ṣe tí kankan bá ṣe sínú cell kí lẹ fẹ́ sọ ẹlẹ́hàámọ̀ ìjọba ló kú sí ṣùgbọ́n èèyàn kan ló ṣọ́ àtọ̀nà bó ṣe dọ́dọ̀ ìjọba ẹ̀ sì jọ ẹ̀sìn àláfíà lámọ̀ ẹ̀sìn ìsìlámù jẹ̀sí ẹ jọ gbogbo ẹ̀yọ́ Islam gbogbo ẹ̀yọ́ oníṣẹ̀ṣe ẹ dìde ẹ fìmọ̀ ṣọ̀kan ohun tí lè dígẹ̀ ṣe píìsì náà nìyí pé jẹ́ kí gbogbo wa sowọ́ papọ̀ ọmọ ìyá la jẹ́ kí ṣẹ̀ṣẹ̀ rí ejò kó pa kí mùsùlùmí rí ejò kó pa ní kéjò má ti lọ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa fi ara wa ká máa fi ṣe ẹ̀tanú ká máa fi fìyà jẹra wa ẹ wo ipò títa lọ́lọ́run wà wọ́n ní kò lè dá dúró ẹ ṣàgbọ́ lẹ́nu lọ́jà Abilédíkẹ́ ló tún sọ yẹn torí gbàtàrí ti newspaper sì tí mo gbé síta pé newspaper sọ wípé kíní kan ló ṣẹlẹ̀ sí arrest ẹ o mo mọ iye ẹ̀yin tẹ́ ti kọ orúkọ iṣẹ́ tẹ̀lé ẹ̀yìn yẹn rí tí mo tún wá síbi comment section tí mo wá comment síbẹ̀ fún yín sọ fún yín pé kìkì ọjọ́ kí n kó oṣù lọ́wọ́ lè dìkè ó yẹ kẹ́ ti mọ̀ pé mi ò ọ̀rọ̀ mi kò yẹ kó ṣe kíni kò yẹ kó jẹ́ tuntun fún yín ẹ fi ta lọ́lọ́run lẹ̀ ẹ jọ kò easy ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ ojú òní tìyìn kò ní ti ṣẹ̀ṣe kò ní ti kìrìsìtẹ́nì ẹ jọ tẹ́yìn náà bá ti ṣe ohun tó dání newspaper ò ní gbé jáde wípé fake arrest warrant lẹ́nu newspaper ò ní gbé Sarah report ò ní gbé débi táwọn náà máa bá yín gbẹnu sí ohun táwọn aṣáàrìṣà là gbẹnu sí tẹ́bí wọn lọ fi yẹn ṣe ìbánidé bẹ́ẹ̀ ẹ jọ ẹ fi ta lọ́lọ́run sílẹ̀ tó gbogbo ẹ̀yin tẹ́ bá mi wo ètò yìí ẹ bá mi jù sí wọn nílùú Ìlọrin kọjọ kọ máa wo ti propaganda orí social media kọ máa fetí sí wọ́n ní máa bá nǹkan jẹ́ ni kì í tún kan ṣe kọjọ kọ fi ta lọ́rùn sílẹ̀
kó bá wa release ẹ̀ kó jọ kó fìyè dénú kí wọ́n fìyè dénú ojú òní tìyìn ẹ ṣeun gan ẹ bá wa ṣí ètò yìí ẹ bá wa subscribe sí tó bá níta ló tún ṣe fídíò ilé ẹ bá mi sọ fún wọn pé Lady K Ìfẹ́olúwa show Lady K news carrier èmi náà tún ni ẹ ṣeun ó dàbọ̀.